agbọmọlà ìyáfẹ́sọ̀ AEF TV ní òní ọjọ́ sátidé 19 oṣù keje ọdún 2025 ọ̀gá gbogbo àwọn oníṣẹ̀ṣe tìlú Plateau Chief Ọ̀túnba Ọláẹgbẹ́ Ọmọ́rẹ̀ ọmọ ìyáfẹ́sọ̀ wọ́n ṣe ẹlẹ́bẹ̀ síbi àjọ̀dún Ṣàngó Ọba Kòso ní agbègbè Nàìjíríà ní ìlú Ìbáyàn nílé Ajílówúrà. Iléeṣẹ́ AEF TV agbọmọlà ìyáfẹ́sọ̀ béèrè àwọn àlàyé láti ẹnu ọ̀gá gbogbo àwọn oníṣẹ̀ṣe Chief Ọ̀túnba Ọláẹgbẹ́ Ọmọ́rẹ̀ ọmọ ìyáfẹ́sọ̀. Níbẹ̀ ni baálẹ̀ ìlú Ìbáyàn Chief Adémọ́lá Délé ṣe àpọ́nlé ọ̀gá àwọn oníṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe àwọn àlàyé nípa àjọ̀dún Ṣàngó ní ìlú Ìbáyàn. Ẹ jẹ́ ká gbọ́ àwọn àlàyé láti ẹnu wọn bí wọ́n ṣe ṣe ọdún gbà ní ìlú Ìbáyàn. Lọ́wọ́lọ́wọ́ sì àgbẹ̀ ń sọ̀rọ̀ ọdún là ń ṣe ìlú Ìbáyàn ibi yìí olùkówó ètò àjọmọ̀dún rẹ̀ bàbá ẹ̀ ní gbogbo ìṣẹ̀ ìlú náà dáwọ̀. Bí mo rí sí iná mi dùn mọ̀ pé ọdún náà ń lọ gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ. Àdúrà làkàmọ́ máa gbà kí gbogbo àwọn èèyàn jẹ́ adóṣù Ṣàngó wọn náà àti mo gbà fẹ́mi wọn kú kí wọ́n rí bá ti ṣe fún wọn rọ̀nà gbogbo kí gbogbo ìkíraka yẹn wọ́n ń ṣe nítorí àti gbogbo ìjẹ̀ṣẹ̀ lárugẹ fún kọ́mọ́sí wọn kọ́ má rẹ̀ wọ́n tí wọ́n sì fi ṣe ẹlẹ́gbẹ̀tọ́ àdúrà ìbàdàn láti ṣe ti pé aṣọ́gbọ́mọdún ní ìṣàwọ̀ aṣọ́gbọ́mọdún aṣọ ìṣàwọ̀ wọ́n máa ṣe máa jẹrẹ wọ́ọ̀dún wọ́n sì máa tẹ̀lé gbogbo àwọn èèyàn wá bí ibi ọdún yìí ayọ̀ ni wọ́n débí ayọ̀ náà ní máa padà sílẹ̀ wọ́n bá sì padà délé wọn wọ́n rí bá ti ṣe wọ́n sì wọ́n náà Ajílówúrà èyí ó sì mú ìṣẹ̀ṣẹ̀ náà dúró sí ìlú Ìbáyàn bí èèní a sì ń gbogbo jẹ́ pé ìṣẹ̀ṣẹ̀ náà kọ́ máa tẹ̀síwájú sí ẹ̀mí rẹ̀ á kù àwọn rí bá ti ṣe a sì wọ́n náà gbégbá ikú jáwé ìdìbò ní ìjàmbá ọ̀nà máa ṣí fún ọ̀nà máa tà fún abọ́lẹ̀ onípọ̀ṣẹ̀ ọlọ́lá ni máa jẹ́ ọlọ́lá ni máa jẹ́ ìgbọ́wọ́ náà ṣe títí a fún lọ ìlú ìbò à ń bọ̀ náà ló mọ̀ ṣe a máa lọ ìlú ìbò à máa bọ̀ bẹ́ẹ̀ ni máa rí fún. Ọdún Ṣàngó jẹ́ ọdún tí ó máa ń dùn lẹ́bí. Bàbá tó bí èmi tí mo jẹ́ baálẹ̀ ló sì Ìgbòhórà lọ́wọ́ gan. Tí bàbá mi dẹ̀ lo ọdún 17 ìpínlẹ̀ gbogbo bàbá ń ṣọdún egun kébi ètò ọjọ́ ọdún Ṣàngó ìṣe ní pàtàkì bí èèyàn bá ṣe tìlótìló tó lawọ́ pẹ̀lú ìlọ́pọ̀ láàrin lẹ́yìn ọdún náà bá ti ṣọdún Ṣàngó tó báyìí kó tó tún lọ tó bọ̀ owó dáadáa ó ti padà sápò àìpé mi àti tún ṣe ní dáadáa. Ṣàngó kò méjì Ṣàngó ní Ṣàngó ló máa jẹ Ṣàngó kò méjì Ṣàngó ní Ṣàngó ló máa jẹ bẹ́ẹ̀ ni káwá tó pé Ṣàngó ṣe wá bí ìrìnsẹ̀yìn ìlú wọ́ọ̀wọ̀ ẹ̀rí tó nìkan ìlú kìlọ̀ lọ́wọ́ pé kò ní wá kò ní dé tó kókó méjì ọmọlú sì ti gbọ̀kú Ṣàngó ọmọlú pọ̀ rẹpẹtẹ ọmọlú mẹ́wàá lè dé papọ̀ Ògún mẹ́wàá lè dé papọ̀ púpọ̀ bẹ́ẹ̀ ni àwọn òòṣà yòókù náà lè dé àmọ́ Ṣàngó ọ̀kan ṣoṣo lòún jẹ́ kí mi ló jìgìjìgì ẹ pé kò pẹ́ méjì. Ẹ ṣeun gan bàbá. Ṣàngó yóò wọ kẹ à ń tẹkí náà òun náà gangan ní fún òun náà ní ṣebí agbára yìí fún lò òun náà ní tẹsẹ̀ fáwọn ọ̀dọ́ ọlẹ pànìyàn ọyọ ọsẹ a sì máa gbóni ẹbí títí fúnra dé bẹ́ẹ̀ ṣe rí gbogbo ìṣà Ṣàngó bí Ṣàngó ò bá sí ò ní ẹ ò sí o nítorí Ṣàngó ní máa rọ̀jò òun ní máa rọ omi sílẹ̀ ní irun ya dùn ìfìmọ́ sùn a máa dùn yẹ àmú káńjẹ àǹfààní Ṣàngó ń ṣe pọ̀ Ṣàngó ń fún ìyàwó ọmọ ní ọ̀bá rọmọ bí Ṣàngó àfọ̀ bí àìsàn bá ń ṣe ènìyàn Ṣàngó àgbà sílẹ̀ àkùsílẹ̀ náà ìsàn náà ó jẹ́ pé ní ọwọ́ àwọn ayé náà ní orí tọ̀hún bá jẹ́ Ṣàngó bá bẹ̀ ọ̀run àgbọ̀ iṣẹ́ àǹfààní ìwọ̀rọ̀ Ṣàngó ti pọ̀ nílé kàtàn ẹ̀hún mọ́ni láti sọ fún gbogbo àwọn
ojú yẹn ń wọ mi pẹ̀lú tí èyí sì ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun ni wípé kálukú wa pátápátá oníyàn bá ti bí ìyọjẹ́ pé orí òòṣà ló mú wáyé oníyàn bá ti tó ìmọ̀ orí òòṣà ló mú wáyé ọ̀là bífáwò ọ̀dà àkọsẹ̀jáyé rẹ̀ wọ̀ ló bá dá àkọsẹ̀jáyé ìwọ̀n jẹ́ wọn ṣàlàyé ẹ̀ ń bọ̀ wọn ṣàlàyé ifá sọ ifá bá ti sọ ọ̀tọ̀ ọ̀nà á rí i pé òun yóò wá àtò ọwọ́ gbogbo wọn ti ń dún èyí fún a ti ń sáré dún lẹ́yìn pẹ́ẹ́pẹ́ abẹ́rẹ́ sí ni wá sí ìmúṣẹ tó jẹ́ àlàyé.
Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
Olóògbé Asamo sọyìn. Ẹni inú ìyẹn bá bomi lásán wọn ní nítorí ìyẹn bá bu ẹ̀kọ́ bá fi sáré fún torí náà bẹ́ẹ̀ ni wọ́n rí fún yín ikú ọmọ akún yín lọ́wọ́ àwọn àṣà máa bá yín sà ẹ bá ti ń sà ní wọ́n jẹ́ bẹ́ẹ̀ ní òní fún Misa Ìṣẹ́gun! Misa Ìṣẹ́gun! Misa Ìṣẹ́gun! Olóògbé Asamo sọyìn.
Espera,
Thank you.